Africa Content TV. Lọ́lé ọdún sáà tó sọ pé a fẹ́ lọ́lé ọdún léyà. Ẹjọ́ àmàsìkò sáà bá màmá rìn tí àkẹ́bàjọ́ ọlọ́pẹ́kúnlé. Àwọn oníṣìírí òní tí wá. Wọ́n tó bá sọ pé a fẹ́ lọ́lé ọdún ọgbà. Mo lọ lé ọdún kan tí àkẹ́bàjọ́ ọlọ́pẹ́ ọgbọ́jọ́ mo níyàn lé ní Ìbàdàn. Ọyọ́ state. Ẹjẹ́ àmàmọ́ bàbá ṣe máa máa rìn tí àkẹ́bàjọ́ ọlọ́pẹ́kúnlé. Àwa ò ní sí ìrìn lágbára lọ. Ọ̀pọ̀ wọn ti ní pé àwọn òní bọ́ sọ́wọ́. Àlọ́ àṣàbọ̀ àti ìmọ̀lẹ̀ yàrá mu. Àwọn afẹ́ alẹ́yà lájò. Tọ́jú ìmọ̀ sí wa tí akẹ́bàjọ́ ní Nàìjíríà gbé. Ọlọ́run ọba gbogbo wa. Ogun wọn tàkẹ́ sílẹ̀ yàrá fún oṣù Adébọ́lá. Ẹ̀yin ìjọba wọn jọ wá. Ẹ bá àwọn aṣọ oníṣẹ́ sábẹ̀ yóò. Torí àdábì ó ti ń pọ̀ tó lọ. Àlàwọ̀ ti ń pọ̀ tó àlàbọ̀. Táwọn ọmọlé ooo. Tí wọ́n tó tí ìmọ̀lẹ̀ yẹn sọ fún wa. Àbàwọn tíṣà àkúnlé tí ìmọ̀lẹ̀ yẹn sọ fún wa. Ẹ bá wọn wá ṣe olùsọ̀ọ̀sẹ̀. Àwọn àni voice of masses. Àwọn àni voice of masses. Èyí tí a bá sọ tí àkẹ́bàjọ́ afẹ́kẹ́ bá wà gbọ́. À ń fẹ́ ẹ̀yìn gbolo. Nàìjíríà ìlú olómìnira. Ìlú tó sọ fún wàrà àti fún ẹni. Ìbòwá ni wàrà ẹ̀ wà gbọdọ̀ ní sílẹ̀. Àtìyànjú ti Boko Haram dáradára tó kù. Ilẹ̀ wa mẹ́sẹ̀ sọ̀rọ̀ yìí. Bọ́bá dá sọ̀rọ̀ ìlú yìí ó ká lè ní sinmi o. Ìlú tó sọ fún wàrà àti fún ẹni. Ìbòwá ni wàrà ẹ̀ wà gbọdọ̀ ní sílẹ̀. Àti ojú ti Boko Haram dáradára tó kù. Kí làwọn mẹ́sẹ̀ sọ̀rọ̀ yìí àti bàbá náà? Tó máa dá sọ̀rọ̀ ìlú yìí ò ká lè ní sinmi o. Ọmọ bàbá àgbà wá ṣe. Àbí níwọ̀nà. Ilé yìí wá ìlú wo? Bàbá àgbà wá ṣe. Àbí níwọ̀nà. Ilé yìí ọlọ́run ni ọba. Bàbá àgbà wá ṣe. Tí mo lọ ọ̀gọ̀ tí mo bá lọ o. Ṣé báyìí máa ń kọ́ kí kò rí? Wọ́n bá bẹ̀rẹ̀
olórí lọ́lákọ́lá tí mo lè dára mọ́ ìgbà ọ̀nà bàbá jẹ́jẹ́. Because òkú sí òkú lé. Bàbá jẹ́jẹ́.